A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Orílẹ̀-èdè United States, United Kingdom àti Canada ti ké gbàjarè lórí rògbòdìyàn tí ó ṣeé ṣe kí ó bẹ́ sílẹ̀ látàrí ìfẹ̀hónúhàn tí wọ́n palẹ̀ rẹ̀ fún ọjọ́ kìíní oṣù kẹjọ pẹ̀lú àkọlé "Fòpin sí ìjọba tí kò dára, End Bad Governance" lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àkíyèsí ọ̀tọ̀ọ̀tọ̀ ni orílẹ̀-èdè wọ̀nyí ti kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà ṣebùgbé kí wọ́n ṣọ́ra láti má fi ara kááṣá ìdojúkọ láàárín àwọn agbófinró àti àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn bí wọ́n ti ṣe àpẹẹrẹ ìrírí àtẹ̀yìnwá. Ìmọ̀ràn yìí ń wáyé lẹ́yìn tí àwọn adarí ọjà ní Abuja, Sokoto, Kano, Katsina, Ogun, Ọ̀ṣun, Zamfara, Gombe àti àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè ń béèrè fún ààbò tó gbópọn yíká ọjà nígbà ìfẹ̀hónúhàn. Bákan náà, fún ìgbáradì ìfẹ̀hónúhàn, iléeṣẹ́ ọlọ́pàá ti ké sí àwọn òṣìṣẹ́ wọn lẹ́nu iṣẹ́ kí wọ́n yọ̀ǹda wọn fún àkànṣe iṣẹ́ láti pèsè ààbò tó dájú ní àwọn ojútáyé. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí sọ fún akọ̀ròyìn wípé ìgbésẹ̀ yìí tẹ̀lé àṣẹ ọ̀gá ọlọ́pàá yányán. Ó ní èyí wáyé láti túbọ̀ fi agbára kún ipá àwọn ọlọ́pàá, pàápàá jùlọ láti lè dáàbò bo ilé ìfowópamọ́ àti àwọn ibòmíràn tó ṣe kókó jùlọ. Ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ ológun ti fagilé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìsinmi orí ewé fún ìgbáradì. Láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni àwọn olùṣètò ìfẹ̀hónúhàn ti ń ṣe ìkórajọ, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ àti ẹgbẹ́ ará ìlú láti bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tako ìṣòro ọrọ̀ ajé àti bí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ṣe kọ̀ láti yanjú ìṣòro orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ dépò epo bẹtiró ni wọ́n ti gbẹ táìtáì tí èyí ti yọrí sí ìlàkàkà fún epo tí yóò mú ìlà gùn fún àwọn tí ó ń tò ra epo ní àwọn ìpínlẹ̀ bíi Èkó, Ògùn, díẹ̀ lára Àbújá àti Niger pẹ̀lú àwọn ibòmíràn káàkiri orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé àwọn oníṣòwò black market ti ń lo àǹfààní yìí láti máa ta jálá epo kan ní 1,300 àti 1,500 ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó àti Ògùn. Láti ọjọ́ Ẹtì ni ìlà gígùn ti wà fún àwọn tó ń làkàkà àti rí epo rà ní Àbújá àti Èkó nígbà tí ó ń fèsì sí àìsí epo ní àwọn apá ibì kan lórílẹ̀-èdè ní ọjọ́ Àbámẹ́ta. Iléeṣẹ́ NNPCL ní èyí wáyé látara ìdíwọ́ tí wọ́n ń kojú níbi àti já àgbá epo. Alukoro iléeṣẹ́ NNPCL Olúfẹ́mi Ṣónẹ́yẹ ni ó ṣe àfihàn wípé àwọn ń ṣiṣẹ́ yí aago ká pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti tètè yanjú ìṣòro yìí kí epo lè wà lọ́pọ̀ yanturu. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àsọdájú yìí, ìlàkàkà fún epo túbọ̀ ń peléke sí i, pàápàá jùlọ láàárín Èkó àti àwọn agbègbè rẹ̀ tí ó gbajúgbajà káàkiri ìlú. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ dépò tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní kò sí gbígbé epo ní dépò lánàá ọjọ́ Àìkú. Ó ní gbogbo dépò ló gbẹ fún epo lẹ́yìn tí wọ́n ti fi ìwọ̀nba díẹ̀ tó kù ránṣẹ́ ní ọjọ́ Àbámẹ́ta. Bákan náà ni àwọn alágbàtà epo náà sọ wípé àwọn kò rí epo gbà. Títò làwọn ń tò, ọ̀pọ̀lọpọ̀ dépò ni kò rí epo láti tà. Igbákejì ààrẹ ẹgbẹ́ alágbàtà epo IPMAN Ahmed Fashola sọ fún akọ̀ròyìn wípé ìyàlẹ́nu ni yóò jẹ́ bí àwọn ṣe dé dépò tí àwọn kò rí epo gbé kí NNPC tó wá yọ̀ǹda àtẹ̀jáde ní ọjọ́ Àbámẹ́ta. Ó ní NNPC ti sọ àsọdájú wípé ìṣòro yìí yóò wá sí òpin láìpẹ́ kí a sì ní ìgbàgbọ́ nínú rẹ̀. Fashola ní àìrí epo gbà láti ọ̀dọ̀ NNPC ló mú owó jálá epo lọ sókè nítorí owó epo aládàáni hàn sí ti NNPC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Benue Ayancit Alia ti fi ẹ̀sùn kan àwọn tí ó ṣe àpèjúwe wọn ní olóṣèlú Àbújá wípé àwọn ni wọ́n wà nídìí ìwà ajínigbé àti ìpànìyàn ní Sankera, níbi tí a ti rí ìjọba ìbílẹ̀ Katsina Ala, Ukum àti Logo láàrin ìpínlẹ̀. Gómìnà ṣe ẹ̀sùn yìí níbi ìsìn ìdúpẹ́ tí ilé ìjọsìn Chapel of Grace ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ilé ìjọba ìlú Makurdi. Níbẹ̀ ni gómìnà ti kérora wípé àárín ìlú ni àwọn àdàlúrú yìí ti jẹ jáde tí wọ́n sì gba ohun ìjà olóró tí wọ́n fi ń ṣekú pa ará ìlú. Gómìnà ń fèsì sí ìkọlù tí ó wáyé ní Sankera, níbi tí ẹni 6 ti kọ́kọ́ di olóògbé ní ìjọba ìbílẹ̀ Ukum. Èyí ni ó yọrí sí fàákájà tí ẹni 18 fi gbẹ́mìí mì ní ìjọba ìbílẹ̀ Katsina Ala, àti àfihàn fídíò tó gba orí ẹ̀rọ ayélujára níbi tí àwọn àdàlúrú ti ń lérí láti túbọ̀ pa ènìyàn sí ní agbègbè yìí, àti ìgbésẹ̀ ìjọba láti fòpin sí ìtàjẹ̀sílẹ̀. Gómìnà ní òun sọ nígbà ìpolongo ìbò wípé ìjọba òun fẹ́ kí gbogbo àwọn tó ń pọnmi òkèrútodò tí akọ wọn bọ apó, nítorí òun ń bọ̀ láti wá fún wọn ní òmìnira, kí gbogbo wọn lè fi inú igbó sílẹ̀, kí wọ́n yéé pa ènìyàn wọn láàrin ìlú. Èyí sì ni àwọn tí ń ṣe láti ọjọ́ pípẹ́. Gómìnà ní èyí tí ó burú jù níbẹ̀ ni pé àwọn ara wọn ni wọ́n tún ń para wọn tí wọn kò jẹ́ kí wọ́n ríbi lọ oko. Ó ní ṣùgbọ́n àwọn kò ní dẹ́kun àti máa bá wọn sọ̀rọ̀, nawọ́ ìfẹ́ sí wọn. Fún àwọn tí ó bá ṣetán àti lọ ilé ìwé, ìjọba yóò ṣètò ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Ìjọba ti ṣetán àti mú ìyípadà bá ìgbésí ayé àwọn tí ó bá nífẹ̀ẹ́ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba, yálà nídìí ẹ̀kọ́ṣẹ́ tàbí okòòwò. Bóyá bí àwọn bá ṣe èyí, yóò yí wọn lọ́kàn padà àti jáde kúrò nínú igbó. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àwọn tí wọ́n gbìyànjú àti yapa kúrò nínú igbó ni wọ́n ṣekú pa sínú igbó. Èyí tí ó wá bani lọ́kàn jẹ́ jùlọ ni wípé àwọn olóṣèlú Àbújá ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ àdàlúrú wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yóò wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọbìnrin ààrẹ Bọ́lá Tinubu, Fọláṣadé Tinubu Òjó, tí í ṣe ìyálọ́jà gbogbogbò ìpínlẹ̀ Èkó, ti gba àwọn ìyálọ́jà Èkó ní ìmọ̀ràn kí wọ́n dẹ́kun àwọn ọmọ wọn láti má bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn ọjọ́ 1 oṣù kẹjọ. Tinubu Òjó sọ ọ̀rọ̀ yìí lánàá nígbà tí ó ń bá àwọn ìyálọ́jà sọ̀rọ̀ ní èdè Yorùbá bí ó ti ṣe ìkìlọ̀ lórí ewu tí ó wà nínú dídarapọ̀ pẹ̀lú ìfẹ̀hónúhàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Fòpin sí ìjọba tí kò dára, End Bad Governance". Nínú àfihàn fídíò tó gba orí ẹ̀rọ ayélujára ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àgbékalẹ̀ ìdàgbàsókè tó ní àpẹẹrẹ. Bákan náà ni ìjọba àpapọ̀ tí bàbá rẹ̀ ń darí náà nílò àkókò díẹ̀ fi patu ọwọ́ rẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lù ú. Tinubu Òjó ní kí olúkúlùkù bá ara rẹ̀ sọ̀rọ̀, bá ọmọ wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹbí wọn, nítorí kò sí ohun tí ó ń jẹ́ ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Èkó. Ète láti ba orílẹ̀-èdè lásán jẹ́ ni. Ó ní kí wọ́n wo ìfẹ̀hónúhàn tí ó wáyé kẹ́yìn àti ìbàjẹ́ tí ó dá sílẹ̀, kí wọ́n má sọ ara wọn di irinṣẹ́ fún àwọn olóṣèlú kan tó ń san owó fún wọn fi dá wàhálà sílẹ̀. Ìyálọ́jà fi kún un wípé ó sàn kí ènìyàn dènà àjálù ju kí ó máa wá ojútùú lọ. Prevention is better than cure. A kò ní ṣòfò ẹ̀mí, kí olúkúlùkù kìlọ̀ fún ọmọ rẹ̀. Lẹ́yìn ìkéde ìfẹ̀hónúhàn, Ààrẹ Bọ́lá Tinubu ti kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́lẹ́ka-ìjẹ̀ka. Lára wọn ni adarí ẹ̀sìn, àwọn ọba, gómìnà àti àjọ ẹ̀ṣọ́ aláàbò láti yí ìpinnu àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣòro ọrọ̀ ajé padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo tí wọ́n dá padà sórí oyè, Philip Shaibu, ti kéde wípé òun ti padà sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Shaibu ní
òun gbé ìgbésẹ̀ àti padà sí APC lẹ́yìn ìgbìyànjú àti pa á run nítorí èròǹgbà àti di gómìnà. Ó ní Ọlọ́run ni ó pa òun mọ́ lẹ́yìn ìdojúkọ tí òun ní pẹ̀lú gómìnà Godwin Obaseki. Shaibu sọ ọ̀rọ̀ wọ̀nyí lópin ọ̀sẹ̀ ní AFEMA World Congress tí ó wáyé ní Detroit, Michigan, orílẹ̀-èdè United States, bí ó ti sọ àsọdájú àtìlẹ́yìn rẹ̀ fún olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ APC, Monday Okpebholo. Igbákejì gómìnà ní Okpebholo yóò jẹ́ gómìnà gidi ju Asue Ighodalo lọ tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí Obaseki ń ṣe àtìlẹ́yìn fún. Shaibu ní pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn, òun padà rí ipò òun gbà padà. Ó ní wọ́n ti jẹ́ kí ó yé òun wípé bí òun bá tẹ̀síwájú àti du ipò gómìnà, wọ́n á pa òun run. Ìdí nìyí tí ìdojúkọ ṣe pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbẹnusọ fún ìpolongo ìbò ààrẹ fún olùdíje du ipò láti ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdìbò ọdún 2023, Kenneth Okonkwo ti yẹra kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour. Okonkwo dá ẹ̀bi ìpinnu rẹ̀ ru rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú Labour àti olùdíje du ipò ààrẹ Peter Obi. Bákan náà ni òṣèré tí ó di olóṣèlú yìí bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú PDP àti APC wípé àwọn méjèèjì yìí kò lè gbé orílẹ̀-èdè dé ibì kankan. Ó ní àpapọ̀ adarí tí ẹgbẹ́ méjèèjì yìí ń ṣe ti mú ìjákulẹ̀ bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Nínú lẹ́tà tí Okonkwo kọ lánàá ni ó ti sọ wípé ọmọ orílẹ̀-èdè kò ní ọ̀nà mìíràn ju kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbáyégbádùn wọn lọ nítorí kò sí ìrètí fún ọjọ́ ọ̀la. Òṣèré yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú tí ó bá fìdí múlẹ̀ dáadáa nìkan ni ó lè gba agbára lọ́wọ́ àwọn tí ó ṣe àpèjúwe wọn ní ìjọba tí ẹni òpójú òṣùwọ̀n ń darí àti àwọn tó ń kówó ìlú sápò, kakistocracy and kleptocrats. Okonkwo fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè nílò adarí tí ó lè táṣẹ pa, tí ó ní ìgboyà, nítorí àwọn òjèlú tí wọ́n ń pe ara wọn ní adarí kò ṣetán àti ṣe àgbékalẹ̀ ìdìbò tí kò ní màgòmágó nínú. Wọ́n ṣetán àti já ìbò gbà lọ́wọ́ olùdíje tí kò bá dáńgájíá kí wọ́n sì sá lọ. Bákan náà ni agbẹjọ́rò olóṣèlú yìí ṣe àpèjúwe ẹ̀ka ìdájọ́ gẹ́gẹ́ bí adàlúrú elétò ìbò, electoral bandits tí wọ́n ń fi ìbọn já ìbò gbà lójúkorojú. Okonkwo ṣe ẹ̀sùn wípé wọ́n ń jí ìdìbò ààrẹ ọdún 2023 gbà lẹ́yìn gbogbo akitiyan wọn. Ẹ̀kọ́ ṣojú mímu wípé ẹ̀ka ìdájọ́ kò ní yọ̀ǹda ìjọba tiwantiwa nítorí ìbàjẹ́. Aráàlú gbọ́dọ̀ dìde gírí láti gba agbára fúnra wọn. Ìṣòro tó ń dojúkọ aráàlú wáyé láti ọ̀dọ̀ àwọn tí wọn kò dìbò fún ṣùgbọ́n tí wọ́n fi agídí gba agbára. Àwọn wọ̀nyí yóò tẹ̀síwájú àyàfi bí akíkanjú adarí bá yọjú láti gba ìbò pẹ̀lú ìbò ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.